subscribe button on your screen, like, comment, and share this program. Hey, Yomi. Téèyàn ò bá ṣẹ̀sìn, eléyìí tó ti ṣe nínú ọdún ìgàn, ó tó ò bá ṣẹ̀sìn mọ́, eléyìí tó ti ṣe nínú ọdún yìí, ó ti tó kọ́lọ́run bá ẹ fàlùbáríkà sí. Èmi ò bú yín mọ́ o, mo ti kúrò lórí ọ̀rọ̀ yìí. Àfi tí wèrè kan bá tún jáde. Ṣé mọ̀ pé táwa show na water, tó bá tún jáde, tó bá tún sọ̀rọ̀, I have to come out for you. But for the time being, sì àlá máa fi pa yín. Àǹtí mi Lizzy ti ń call for attention. Kò sí anybody tó dá lóhùn láti jẹta. So ẹ jẹ́ a tún gànú lọ síbẹ̀. Ṣùgbọ́n ká tó fi yín lẹ̀, ọ̀rọ̀ kókó máa wá sí mi lọ́kàn, mo dẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn. Ẹ sọ pé Oyinda Betra ETF for 5 million. Betra ETF for 5 million. That is too cheap. Ẹ jọ̀ọ́, ṣé ká tún lọ crowdfund Oyinda ká tún fi another 5 million lé lórí ni? Kẹ́ lè rẹ́kún sùn dáadáa. Bẹ́ẹ̀ ni, because ó ṣàánú Dorcas gan. Ẹ jẹ́ a tún lọ crowdfund ẹ̀ ká tún fi another 5 million lé lórí. So that ẹ lè sun ẹkún yẹn dáadáa. Mo tún wá fẹ́ wo bí tẹ́ fẹ́ gbé gbà. No, ṣé rí àwọn kankan wà tó jẹ́ pé mo rò láàárọ̀ ẹ̀ pé ẹjọ́ ìgbà mi náà. Kí là ń jà fún? Tá mọ̀ pé a lè dáwó fún ọmọbìnrin. Kí là ń jà fún? Kò tiẹ̀ ní ìdíkà búyàn. Tẹ́ bá tún gbé mi wá, a tún dáwó mi fún. Àlọ́ gbà ní gbogbo wa ṣe kò sí lè tó gbádùn. Ẹ jẹ́ kó Oyinda gan kó tún cash out dáadáa. Kí ló fi ń ṣèyàn? Bẹ́ẹ̀ ni, bí social media ṣe rí nìyẹn, olówó ṣohun gbogbo tán ni ìyà ló máa jọmọ tálíkà. Mo fẹ́ béèrè kíní kan lọ́wọ́ yín. Mi ò dárúkọ. Ẹ máa gbọ́ o. God save you people. Wípé kò yẹ kí n rẹ́rìn. God save you people. Wípé wọ́n ti block account mi ò lè ṣe live video mọ́. Àìjẹ́ bẹ́ẹ̀, n bá ti wá fún yín. Àǹtí, ṣé ẹ lè create another account ní kẹ́ fi wá fún wa? Ṣé dandan tó bá jẹ́ pé dandan ló fi jẹ́ pé monetize account yẹn lẹ gbọ́dọ̀ wà, ẹ ti máa mọ̀ pé bí ló ń pa àwọn people wọ̀nyí. Tọ́wọ́n bá ṣe live video kan gbowó, wọn lè ṣe live video torí owó ni. Àwọn tó ń kàn bí ara wọn pẹ̀lú Oyinda Mulani. Wọ́n tẹ̀ sọ́gà ẹ̀ lójú left, right and center. O lè jáde kó sọ pé ẹ wò mo ti create new account. Wọ́n sì ń dúró di ọjọ́ tó ń bá block account yẹn. Ṣebí 90 days wọ́n bá fẹ́. Ọ̀gá ẹ̀ ti fẹ́ kú sórí Facebook. 90 days ò tí ì pé. Ó dẹ̀ sọ pé òun ní ṣe show. So torí pé wọ́n block account ẹ̀, o lè wá defend ọ̀gá ẹ̀. Ẹ̀yin lẹ́dẹ̀ fẹ́ sọ̀rọ̀ sí yàn kan. Ẹ̀yin náà ẹ máa gbọ́rọ̀, ẹ máa gbé yẹ̀wò now. Let's analyze everything. Ẹ̀yin lẹ fẹ́ sọ̀rọ̀ sí yàn. Ẹ̀yin náà block account ẹ̀. Tẹ́ ẹ lè create mi kẹ́ bẹ̀rẹ̀ show tí ẹ mute síbẹ̀. Ọ̀gá yín wá ń collect. Wọ́n wá ń jàkàrà lórí ọ̀gá yín. Ẹ̀yin mute síbẹ̀. Ó ń fara gba gbogbo búlẹ̀tì. Ó ń gbọ́ táàbọ̀n. Ẹ sọ pé torí pé wọ́n block account yín, á ti mọ̀ pé ebi ló ń pa àwọn people wọ̀nyí. Ebi ló ń pa àwọn people wọ̀nyí sẹ́. Tẹ́ ẹ bá fúnra yín sinmi. Wọ́n ló ń pè kiri. Gbogbo information ẹ̀ náà ló ń dọ́wọ́ wa. Wọ́n ló ti pè ìyẹn Ìjẹ̀bú Òde wá pé ó jẹ́ lọ save data ẹ̀. Owó tó fi ń ra káàdì ó jẹ́ lọ fi jẹun kó dẹ̀ fi lọ ra oògùn tó máa jẹ́ kó wà okay. Kó lọ fi rògùn sí rẹ̀.
wọ́n ló pè ó ti fẹ́ pè pa kí ló ń pè fún. Don't waste your data, my dear o. Don't waste your data. Ibi tó ti ń pè kiri náà tún ti gbà ẹ́, wọ́n tún gba pátánì ẹ̀, wàá tún sì mófo bọ̀ ń bẹ́ẹ̀ náà ni. Wàá tún sì mófo bọ̀ ń bẹ́ẹ̀ náà. Hey, ẹ sọ fún ọmọbìnrin yìí o. Owó tí mo ní mò ń yà yìí o. Ibi tó ti ń pè kiri, wọ́n tún gba pátánì ẹ̀, wàá tún tí ẹ̀ jáde. Ó jẹ́ ìrora máa pè kó lọ wá ìsinmi kún ìsinmi fún rẹ̀ ó ní ìdí ẹ̀. Kó gbẹ́nu ẹ kúrò lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀, nǹkan tí ó kàn ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ tí ó kàn ẹ, gbẹ́nu ẹ kúrò. Kẹ́ lọ fúnra yín ní ìsinmi. Mo ní kí n tún béèrè lọ́wọ́ yín o. Àǹtí mi, ẹ jọ̀ọ́, ẹ má bínú o. Ọ̀rọ̀ gold ìjọsí tẹ́ ẹ ṣàṣetì lórí ẹ̀, bó o wá ní. Ọ̀rọ̀ gold ìjọsí tẹ́ ẹ lọ ṣàṣetì lórí ẹ̀, ṣe mọ̀ pé ọ̀rọ̀ tèmi ló máa ń dùn yín. Ẹ̀yin tẹ́ fẹ́ yọ lọ́kàsì lẹ́gbẹ́, ẹ gba gold tì lọ́wọ́ ara. Àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ mọ̀ ní, tó yẹ kẹ́ ẹ fi mọ̀ pé aláṣetì nìyí. Gold ọjọ́ sí, mo mà ṣe rí ara tó ń jó yẹn. Ṣé ti bá wa gbà gold àǹtí Àdùnní? Àǹtí Àdùnní níbi tó dé yìí, ẹ jọ̀ọ́ lọ sọ́dọ̀ ọlọ́pàá tẹ́ bá fẹ́ gba gold yín. Torí àwọn àǹtí tó wà lórí Facebook yìí, ẹ wò wọ́n dáadáa. Òfo ni. Ṣé ó ní nǹkan tó dáwọ́lé tó yọrí sí rere ni? So ẹ jọ̀ọ́, ẹ lọ sọ́dọ̀ ọlọ́pàá. Eléyìí ò ní nǹkan kan tó fẹ́ ọ́fà yín. Ṣé ẹ ti bá wa gba gold? Torí ṣe ra kàkàràkàkàràkàkà ní àṣẹ ẹ ti ẹ̀ tó nǹkan kan. Nylon bag tó ń fò lójú òfurufú ni, kò sí nǹkan kan. Bẹ́ẹ̀ ṣe máa ra kàkàràkàkà bí pẹ́ jù bẹ́ẹ̀ ṣe rí. Ṣé ti bá wa gba gold àǹtí Àdùnní ká ti sọ pé first success in 2025 àárí nǹkan kan. Failure náà ni. Failure náà là ń mú bọ̀. Ẹ jẹ́ lọ ṣọ́ra yín. Gbogbo information ẹ ló ń dọ́dọ̀ mi o. Wọ́n ló ń pè káàkiri lórí ìdọ̀kásì. Ó wá èèyàn tó máa sanwó fún, tó máa fi lé ọmọ yẹn. Ẹ lè lè náà. Ṣé o mọ̀ ni? Ó wá àwọn tó máa ta àràbù fún ẹ lórí Oyíndàmọ́lá. Gbogbo bó ṣe ń ṣe, ọwọ́ mi ló ń bọ́ sí, àtẹ́lẹwọ́ mi ló ń bọ́ sí. Bó ṣe ń ṣe, àtẹ́lẹwọ́ mi ló ń bọ́ sí. Ibi tó dẹ̀ máa já sí, àtẹ́lẹwọ́ mi ó ti wà bẹ́ẹ̀, mo ti sọ fún ẹ. Òfo ló máa mú bọ̀. Òfo lọ́ra kúrò lórí ẹ̀. Eléyìí ti lọ, ó ti lọ náà. Kì í ṣe ẹrù ẹ̀. Kì í ṣe ẹrù ẹ̀. Kúrò lórí ẹ̀. Tó o bá kúrò lórí ẹ̀, ẹ̀sìn tó máa ṣe kọ́dún tó parí, ó máa jẹ eléyìí lọ. Àwọn ọmọ Ìjẹ̀bú wọn kì í máyàn ṣe lásán. Tó bá ń wọ̀n ẹ́ lépè pẹ̀lú èpè tó ti wọ̀n ẹ́, pẹ̀lú àlè tó ti palẹ̀ ẹ lórí níbi tó ti ń bọ̀, tó bá tún bẹ́ẹ̀ fèpè sí. Wò ó. Ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ lọ sọ fún un. Tó bá tún bẹ́ẹ̀ fèpè lé, bí mo ṣe máa yín fún ẹ ní ọ̀rọ̀ ò gbá fún ìṣòro. Ọ̀rọ̀ ò gbá fún ìṣòro. Tó bá bẹ́ẹ̀ fèpè lé pẹ̀lú ibi tó ti ń bọ̀, tó ti palẹ̀ lé ẹ lórí tí ò sọkùnrin tó tún fẹ́ fẹ́, wọ́n á tún fèpè lé fún ẹ. Ṣé ìyẹn ló fẹ́? Ṣé ìyẹn ló fẹ́? Because mò ń sọ ọ́n sìn báyìí. Bí mo ṣe máa ń sọ̀rọ̀ ní tọ́rọ̀ mi máa ń wá sí ìmúṣẹ o. Ọmọbìnrin ti ń kọjá àyè rẹ̀ o. Mo ń sọ fún yín o. Ọmọ yìí ń kọjá àyè rẹ̀. Ó máa forí ẹ̀ gbégbékúgbé ni o. Lórí bíbá ìlà máa wà tó máa fi orí ẹ̀ gbégbékúgbé. Oyíndàmọ́ ṣèyàn kan tó lè lọ rí fín bẹ́ẹ̀ yẹn o. Oyíndàmọ́ ṣèyàn kan tó lè. Ṣé mo pé ẹ lọ bá sọ̀rọ̀, ẹ máa rò pé mi mo hate ẹ, èmi kọ́ ni mo hate ẹ. Eléyìí jẹ́ kó lọ gbójú kúrò ń bẹ̀. This matter is settled already. Let it go. Àfi tó bá fẹ́ kan àbùkù ní ẹ̀yìn kéèsì. Tó bá ti fẹ́ kan àbùkù olóròǹbó, àbùkù ló kàn o. Mo sọ ẹ lọ pé ọ̀gá yín kẹ́ sọ fún, ó máa tẹ́, ó máa kan àbùkù. Oyíndàmọ́ ṣèyàn kan just like that. Oyíndàmọ́ kì í ṣe just anybody. Nǹkan tó dẹ̀ fi jù ẹ lọ
ó máa lo àdàbí fún ẹ àdàbí lásán ayé àtúbàjẹ́ ×2 again. Lọ jáwọ́ gbogbo rádaràda tó ń ṣe kó get the fuck kó lọ wáṣẹ́ ṣe àbí kó lọ wọ́kọ fẹ́ kọ́kọ́ ẹ̀ lè balẹ̀. ọmọ yẹn máa ta ẹ́ lépè sọnù ni. ṣé o mọ̀ pé àwọn yẹn ò bá wa fi Facebook fracas tó wọ́n sọ pé wọ́n gbé wò wá decoration of ìwò ṣe. àwọn ilé ò bá ẹ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn o. ọmọ yẹn ò bá ẹ ṣerú wẹ́nà wọ́n sọ fún yànnà wàá mọ̀ lára wàá mọ̀ ní ara. I swear to God. lọ jáwọ́ oyin dà ju ẹ lọ ní gbogbo nǹkan ló fi ju ẹ lọ. ẹ̀yin èèyàn mi kò jẹ́ bó ṣe jẹ́ ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ àwọn pípọ̀ yìí kò ń ṣe nǹkan tá à ń yàdà sí. oyin dà ó gbà fún ẹ bó ṣe ń ṣẹgbẹ́ ó máa ju ẹ ṣe àwọn alálẹ̀ wọ́n máa wà pẹ̀lú ẹ kò sí anybody kò sí nǹkan wọ́n máa kùn ní wọ́n ò lè dá nǹkan kan bẹ́ẹ̀ ni wọn ò lè dá nǹkan kan. ẹ jẹ́ a lọ ganu sí ọ̀rọ̀ àǹtí mi Lizzy torí alátìjẹta ló ti ń wá attention tí ò rẹ́ anybody fún ní attention. látìjẹta ni àǹtí Lizzy ti ń japoró ó yẹ kúrò lórí ọ̀rọ̀ ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ kẹwàá bóun àwa náà ti fẹ́ lọ bàbá yìí. so kò jẹ́ bó ṣe jẹ́. God bless you everybody. Have a wonderful day. Bye.